A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ẹgbẹ́ àwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà CAN ní ìpínlẹ̀ ẹkùn àríwá 19 àti ìlú Àbújá ti ké sí Ààrẹ Bọ́lá Tinubu, àwọn gómìnà ẹkùn àríwá àti mínísítà ìlú Àbújá kí wọ́n gbé ìgbésẹ̀ oníkíákíá lórí ààbò ẹ̀mí àti dúkìá lákòókò ayẹyẹ Kérésì àti lẹ́yìn tí Kérésì bá lọ tán. Ẹ̀bẹ̀ yìí jẹyọ nínú àtẹ̀jáde àná láti ọwọ́ alága CAN ẹkùn àríwá ẹni ọ̀wọ̀ Dr. Yakubu Pam láti fi sàmì ayẹyẹ ọdún. Pam fi ẹ̀hónú wọn hàn lórí ìṣòro ààbò tó ń fojoojúmọ́ peléke sí káàkiri ẹkùn àríwá orílẹ̀-èdè, bí wọ́n ti ṣe àpẹẹrẹ ìwà àwọn adàlúrú àti báńdíìtì tí wọ́n ní ó ti dá ìfòyà sílẹ̀ láàrin àwọn olùgbé. Wọ́n ní àwọn Kìrìsìtẹ́nì ni èyí ń kóbá jùlọ nítorí ọ̀pọ̀ ni kò lè rin ìrìn-àjò tàbí kórajọ fún ìsìn látàrí ìṣòro ààbò. Ọdún Kérésì jẹ́ ọdún tí wọ́n fi ń ṣe ayẹyẹ ìbí Jésù Kristi, ọmọ aládé àlàáfíà. Èyí sì máa ń sábà ń wáyé pẹ̀lú ìkórajọ pẹ̀lú ẹbí, ará àti ọ̀rẹ́ nínú ìfẹ́, gẹ́gẹ́ bí Pam ṣe sọ. Ṣùgbọ́n ìròyìn tí ó tó ẹgbẹ́ CAN ní ẹkùn àríwá lọ́wọ́ ni wípé ọ̀pọ̀ Kìrìsìtẹ́nì ni wọ́n ti ń lọ́ra àti rin ìrìn-àjò nítorí ìbẹ̀rù ìkọlù. Nítorí gbogbo ojúnà, ilé ìjọsìn àti ìgbèríko ni wọ́n ti dojú sọ. Èyí kò sì ṣe ìtẹ́wọ́gbà rárá. Ìdí nìyí tí wọ́n fi ń rọ ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ 19 yìí kí wọ́n ṣe àfihàn àfojúsùn wọn tuntun lórí ààbò orílẹ̀-èdè, dá ẹ̀ṣọ́ tó pọ̀ síta sí àwọn agbègbè tí kò lágbára, ojúnà ńlá, ilé ìjọsìn àti ibi ìpéjọpọ̀ ará ìlú nígbà ayẹyẹ ọdún, nítorí ààbò ará ìlú láìwo ti ẹ̀yà, àṣà tàbí ìgbàgbọ́ ṣe pàtàkì. Pam wá fi ìrètí rẹ̀ hàn wípé Nàìjíríà yóò borí ìṣòro ààbò nípasẹ̀ àjùmọ̀ṣe àti ìdásí láti òkè wá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn agbébọn ti jí igbákejì alága ìjọba ìbílẹ̀ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn ní ìjọba ìbílẹ̀ Biu, ìpínlẹ̀ Borno, Alhaji Seidu. Bákan náà ni àwọn jàǹdùkú yìí jí àwọn kánsẹ́lọ̀ tó ń ṣaṣojú wọ́ọ̀dù Zarawu Yako àti Miringa lágbègbè. Ìṣẹ̀lẹ̀ yìí ni a gbọ́ wípé ó wáyé ní ìrọ̀lẹ́ ọjọ́rú ní ojúnà tí ó wà láàrin abúlé Kamriya àti Birnin Yadi bí àwọn òṣìṣẹ́ yìí ṣe ń rin ìrìn-àjò bọ̀ láti Biu lọ sí Maiduguri. Àwọn èrò ọkọ̀ tí wọ́n ń bọ̀ nínú ọkọ̀ Hisbah láti Potiskum, ìpínlẹ̀ Yobe lọ Biu náà fi ara kááṣá ìkọlù ajínigbé. Orísun ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀kan lára àwọn kánsẹ́lọ̀ tí wọ́n jí gbé yìí jẹ́ igbákejì alága àná fún ìjọba ìbílẹ̀ Biu. Olóṣèlú kan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ rọ ìjọba àti àwọn ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n ṣe àlékún ìgbìyànjú wọn láti rí àwọn tí wọ́n jí gbé gbà kalẹ̀ ní ayọ̀ àti àlàáfíà, ṣùgbọ́n àwọn aláṣẹ kò tíì fi àtẹ̀jíṣẹ́ léde lórí ìṣẹ̀lẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí 5 lórí bí wọ́n ṣe díbọ́n jínigbé pẹ̀lú ọmọkùnrin akẹ́kọ̀ọ́ kan schoolboy. Ọjọ́ 17 àti ọjọ́ 18 oṣù kejìlá ọdún 2025 ní ọwọ́ ba àwọn afurasí lẹ́yìn àfihàn fọ́nrán kan tí ó gba orí ẹ̀rọ ayélujára níbi ọmọkùnrin yìí tí ń bẹ̀bẹ̀ fún àánú bí ìgbà tí wọ́n jí gbé. Nínú àtẹ̀jáde àná ni alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Abímbọ́lá Adébísí ti ní ìwádìí àkọ́kọ́ ṣe àfihàn bí wọ́n ti ṣe àfisùn wípé wọ́n ń wá ọmọ yìí sí àgọ́ ọlọ́pàá Àgọ́ Palace Way ní ọjọ́ 26 oṣù kọkànlá ọdún 2025. Ìwádìí tó tẹ̀lé fìdí ẹ̀ múlẹ̀ wípé ọmọkùnrin yìí ni ó pètepèrò ìjínigbé ara rẹ̀ nínú yàrá ọ̀rẹ́ rẹ̀ kan. Orúkọ àwọn afurasí wọ̀nyí ni Kosiko Patrick, ọmọ ọdún 17, 17, Victor Aligwo tí wọ́n díbọ́n bí ẹni wọ́n jí gbé, ọmọ ọdún 15, 15, David Odudu, ọdún 19, 19, Anyambike Kingsley, ogún ọdún 20, àti Ume Victor, ẹni ọdún 19, 19. Volkswagen roundabout ní agbègbè Àgọ́ Palace ni wọ́n ti rí gbogbo wọn kó. Àwọn olùṣèwádìí ní wọ́n ṣètò ìjínigbé láti fi gba owó lọ́wọ́ ìyá Aligwo
ìdìbò tí ó ṣẹ̀ṣẹ̀ gba mílíọ̀nù 4 owó àjọ. Alukoro ọlọ́pàá fi kún un wípé láti lè mú kí ète yìí jọ òtítọ́ ni wọ́n fi ṣe àkàálẹ̀ fídíò níbi Victor Aligwe tí ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ tí wọ́n pín kiri orí ẹ̀rọ ayélujára láti lè fi dá ìfòyà sílẹ̀ fún mọ̀lẹ́bí láti kànńpá owó gbígbà. Ìyá Aligwe ti san $1.7 million tí ó fi ránṣẹ́ sí àpò ìkówósí ọ̀kan lára àwọn afurasí kí gbogbo wọn tó pín. Lẹ́yìn tí wọ́n gba owó yìí ni ọlọ́pàá tọpinpin POS tí wọ́n fi gba owó. Èyí ni ó yọrí sí bí wọ́n ṣe rí gbogbo wọn mú. Èyí ń wáyé bí ọba Arọ ti Kàbà àti alága ẹgbẹ́ lọ́balọ́ba ní Kàbà àti Bunu Ọba Solomon Owóníyì pẹ̀lú àjọṣepọ̀ ẹgbẹ́ Kristẹni ní Nàìjíríà ẹ̀ka Kàbà Bunu ní ìpínlẹ̀ Kogi ṣe pàṣẹ kí wọ́n fagilé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìsìn nínú ilé ìjọsìn títí di ìgbà tí ìkéde mìíràn á fi wáyé till further notice. Àṣẹ yìí wáyé lẹ́yìn oríṣiríṣi ìkọlù sí ìlú. Lára rẹ̀ ni àwọn ìkọlù tó ń wáyé láìpẹ́ yìí sí ilé ìjọsìn àti bí àwọn agbófinró ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà olóró gbà níbi wọ́n kó wọn pamọ́ sí ní ìpínlẹ̀. Nínú àtẹ̀jáde tí alámòjútó CAN ní ìjọba ìbílẹ̀ Kàbà Bunu, ẹni ọ̀wọ̀ Káyọ̀dé Ọ̀sátúyì bu ọwọ́ lù ni wọ́n ti ṣàlàyé wípé ìpinnu yìí wáyé níbi ìpàdé tí ó wáyé láàfin ọba pẹ̀lú àwọn lọ́balọ́ba àti adarí ìjọ bí wọ́n ti rọ gbogbo ilé ìjọsìn lágbègbè kí wọ́n tẹ̀lé àṣẹ yìí fún ààbò ará ìlú. Bákan náà ni wọ́n pè fún ìtẹ̀síwájú nínú àdúrà fún àlàáfíà ilẹ̀ Kàbà àti Bunu. Àìpẹ́ yìí ni ìjọba ìpínlẹ̀ Kogi ṣe ìkéde àwárí ilé ìpamọ́ ohun ìjà olóró lẹ́yìn ìkọlù alápapọ̀ tí àwọn ẹ̀ṣọ́ aláàbò ṣe káàkiri ìpínlẹ̀. Bákan náà ni ìjọba ṣe ìkìlọ̀ fún àwọn ilé ìjọsìn pàápàá jùlọ àwọn tí ó bá wà ní ẹnu ibodè ìlú kí wọ́n yẹra fún ìsìn nítorí ìkọlù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara ṣàlàyé ìdí tí ó fi fi ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) sílẹ̀ lọ All Progressives Congress (APC). Ó ní ẹgbẹ́ PDP já òun jù sílẹ̀ nígbà tí òun la ìṣòro kọjá nígbà tí wọ́n jáwé gbélé fún un lẹ́yìn tí ààrẹ Bọ́lá Tinubu kéde ìlú ò fararọ fún oṣù 6. Nígbà tí ó ń ṣe àgbéyẹ̀wò ìgbésẹ̀ rẹ̀ lọ APC, ó ní èyí jẹ́ ìgbésẹ̀ òṣèlú tí ó rọrùn jù tí òun gbé. Fubara bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn àbẹ̀wò rẹ̀ sí ọ̀dọ̀ ìgbìmọ̀ òṣìṣẹ́ APC ní olú iléeṣẹ́ wọn l'Àbújá fún ìgbà àkọ́kọ́. Pẹ̀lú kaftan funfun àti fìlà dúdú ni gómìnà dé sí secretariat láàrin aago 7:10 ìrọ̀lẹ́ Ọjọ́rú. Akọ̀wé gbogbogbò Ajíbọ́lá Bashir àti àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ yòókù gbà á lálejò. Mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú Àgbàmọ̀fin Festus Keyamo náà wà níkàlẹ̀ láti gbà á lálejò. Lẹ́yìn tí ó gba ẹ̀dà ìwé òfin APC lọ́wọ́ Bashir ní Fubara ní ibi ìpàdé àwọn gómìnà ni ó yẹ kí òun wà ṣùgbọ́n òun pinnu àti kọ́kọ́ darapọ̀ mọ́ wọn ná bí ó ti rọ àwọn alátìlẹyìn rẹ̀ kí wọ́n darí gbogbo àtìlẹyìn wọn sí ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Tinubu tí wọ́n ti bu ọwọ́ lù fún àtúndì ìbò. Fubara ṣàlàyé wípé òun kò kábàámọ̀ wípé òun fi PDP sílẹ̀ nítorí òun kò rí wọn nígbà ìṣòro. Ó ní fẹ̀kàntẹ́lẹ̀ òun kò fi taratara jẹ́ ọmọ ẹgbẹ́ PDP nítorí 90% gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ ní PDP ni wọ́n fi tipátipá mú òun ṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Igbákejì kọmíṣánná ọlọ́pàá Ọgbọ́ninú Táíwò Pópóọlá ti di olóògbé ní ìpínlẹ̀ Ebonyi. Orísun ìròyìn láti iléeṣẹ́ ọlọ́pàá kan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ yìí wáyé láàrin aago 11 òwúrọ̀ ọjọ́ Ìṣẹ́gun níbi ó ti ń kópa nínú ìpàdé ní olú iléeṣẹ́ ọlọ́pàá Abakaliki. Ìwádìí sọ di mímọ̀ wípé kí ó tó di olóògbé, òun ni alámòjútó ẹ̀ka SID. Lójijì ni wọ́n ní èémí rẹ̀ kò délẹ̀ mọ́ bí ó ti ń pọ̀káká níbi ìpàdé tí ń lọ lọ́wọ́. Wọ́n gbé dìgbàdìgbà lọ Police Medical Center ní Abakaliki. Gbogbo akitiyan àti dá ẹ̀mí rẹ̀ padà ni ó já sí pàbó.
kí dókítà tó fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ti jẹ́ Ọlọ́run nípè. Ìwádìí àkọ́kọ́ ṣe àfihàn wípé àìsàn ọkàn cardiac arrest tí ó ní í ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ ríru ni ó ṣekú pa á. Wọ́n ti gbé òkú rẹ̀ lọ ibi ìgbókùúsí ní ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ Abakaliki. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ DSP Joshua Okando fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Ó ní kò ṣe àárẹ̀ síwájú àkókò yìí, àìjẹ́ bẹ́ẹ̀ ìbá má ti kópa nínú ìpàdé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká olórin Fújì Wasiu Ayinde Adesanya tí gbogbo ènìyàn mọ̀ sí Kwam1 ti kàn sí ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ògùn tó fìkàlẹ̀ sí Ìjẹ̀bú-Òde láti bá a ṣe ìdáwọ́kọ̀ fún Gómìnà Dàpọ̀ Abíọ́dún àti àwọn 5 mìíràn láti má tẹ̀síwájú nínú ìgbésẹ̀ wọn àti yan Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú. Lára àwọn tí ó fi ẹ̀sùn kàn láti rí alága ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú-Òde, kọmíṣánná fún ìjọba ìbílẹ̀ lórí ọ̀rọ̀ oyè, akọ̀wé ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú-Òde, alága Àwùjalẹ̀ Interregnum Administration Council àti alága ìdílé oyè Fùsẹ́ngbùwà. Bí a kò bá gbàgbé wípé olórin Fújì yìí ti fi èròǹgbà rẹ̀ hàn àti díje du àpèrè Àwùjalẹ̀ bí ó ti ní òun wá láti ìdílé oyè Jàdéárà lábẹ́ Fùsẹ́ngbùwà tí ó gbòòrò, ṣùgbọ́n tí ẹbí kọ ọ̀rọ̀ rẹ̀ bí wọ́n ti ní olórí ọmọọba ilẹ̀ Ìjẹ̀bú kò fi nǹkan kan tan mọ́ ìdílé Fùsẹ́ngbùwà. Nínú ẹ̀sùn tí Kwam pè ní ọjọ́ 16 oṣù Kejìlá ni olùṣẹ̀sùn ti rọ ilé-ẹjọ́ láti ṣe ìdáwọ́kọ̀ fún gbogbo àwọn tí ó fi ẹ̀sùn kàn kí wọ́n má tẹ̀síwájú nínú ìgbésẹ̀ wọn lórí yíyan ẹni oyè kàn fún àpèrè Àwùjalẹ̀ títí di ìgbà tí ìgbẹ́jọ́ á fi wáyé. Olùṣẹ̀sùn ní ìgbésẹ̀ yìí ṣe pàtàkì láti dáàbò bo ìfẹ́ rẹ̀ títí di àsìkò ìkóròyìn yìí jọ. Wọn kò tíì fi ọjọ́ sí ìgbẹ́jọ́ mìíràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.